mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ó bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ọ̀tọ̀ lélẹ̀ ìtasọ lánàá ọ̀tọ̀ lélẹ̀ tó tún jáde ní òní òpó kí gbogbo èèyàn ọmọ Yorùbá. Mo ṣe àwọn àlàyé kan, mo sọ àwọn ọ̀rọ̀ kan fún wa pé ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ èèyàn ọmọ Yorùbá. Mo ní rẹ́rẹ́ pẹ́rún, mo ní wàhálà bọ̀. Àìdá apariwo tàbá àpariwo Nàìjíríà máa pín. Ìdí ni wípé àwọn tó jẹ́ bí olórí, àwọn fúnra wọn ń ṣe ìjọba Nàìjíríà nígbà tó jẹ́ wípé kì í ṣe èmi mo kúkú ní. Àwọn Fúlàní ṣe ìṣe pé kì í ṣe èmi mo kúkú ní, tó bá lè wó kówó. Àwọn Ìgbò ń ṣèṣe tó bá lè wó kówó. Yorùbá náà ń ṣèṣe tó bá lè wó kówó. Tí wọ́n bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀, dandan ó máa wó náà ni. Ìyẹn ni mo fi kú òwe tí mo pa lánàá fún yín wípé nǹkan mi ní ó yàtọ̀ sí nǹkan wa ni. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Màá wá tú àwọn ọ̀rọ̀ kan fún yín pẹ̀lú àwọn àṣírí ọ̀rọ̀ tó ń jáde. Àwọn eléyìí tí fídíò tí mo fẹ́ kọ́kọ́ play fún yín, àwọn yẹn wọ́n sọ̀rọ̀ jáde ni o. Mo sọ̀rọ̀, mo sọ bí eré, mo mẹ́nu bà Gumi lánàá. Mo níṣẹ́ mọ Gumi, mo níṣẹ́ mọ pé agbára tó wà lọ́wọ́ Gumi ó pọ̀, ó lágbá, ó lékeka, ó fẹ́ ju ti Sultan of Sokoto lọ. Ṣùgbọ́n kò sẹ́ni tó fi àfúnra kò dẹ̀ yé wa ó dáa kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n Yorùbá bọ̀ ó ní bí ìyá ńlá bá gbéyàn sọ́lẹ̀ kéékèèké àwa máa gorí èèyàn, ó máa ṣe o. Kí àwọn ọmọ gàmbàrí kí wọ́n wá máa sọ fún àwa wípé àwọn gàmbàrí kan máa sọ fún àwa ọmọ Yorùbá wípé kò ní sí tó jẹ́ oúnjẹ nílẹ̀ Yorùbá mọ́, àwọn máa stop àti gbóúnjẹ wá sílẹ̀ Yorùbá. Ẹ̀gbin oníyọ̀rọ̀. No, video no. You will see. Every Nigerian has a right to live in any part of the country. Just of recent, Sunday ago. Every Nigerian has a right to live in any part of the country. Just of recent, Sunday ago, was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move. And if he refuses to listen if he resists to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in the northern Nigeria to also go back to their region. On the issue of compensation, for our victims as a result of NSAS killing, Shasha Akinyele market killings, IPOP and ESN killings, we have been pursuing it for some years now. Since previous administration, a lot of promises were made, but still the federal government refused to fulfill the promise. So we are requesting Mr. President Bola Ahmed Tinubu on this issue of compensation to do something on it, as we are given 4 weeks ultimatum. If nothing is being done, then we are actually going on peaceful protest, peaceful demonstration, after which we will shut down the country on all food supplies, moving from north to all southern part of the country. This thing we have sent to President Bola Ahmed Tinubu even before he was inaugurated as president. And as President Commander-in-Chief, we have also forwarded this demand and request. All security agencies, the head of security agencies of this country are aware of it. All governors of 19 northern states, all former leaders, the former president of the Federal Republic of Nigeria, most especially those that come from the north, are aware of it. The Northern Traditional Council are aware of it. The 19 northern state assemblies are also aware of this issue. It's not a new matter. We have been pursuing this issue. Now, my point tí mo fẹ́ kẹ́dì mú bẹ́ẹ̀ jẹ́ wá máa play ẹ̀ fún yín níbí kẹ́lẹ̀ máa gbọ́. That are resident in the northern Nigeria to also go back to their so every Nigerian. Ẹ wá gbọ́ láti bẹ̀rẹ̀. Jẹ́ gbé sí speaker. Ẹ má bínú. Ẹ jẹ́ gbé sí speaker kẹ́lẹ̀ gbọ́. Mo fẹ́ kẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀. Ẹ má bínú o, kẹ́lẹ̀ gbọ́. Ọmọ tí ẹ jẹ́ mọ̀ nínú ìsọkúsọ òótọ́ ọ̀rọ̀ a máa jẹyọ ẹ kọ́ sùúrù. Every Nigerian has a right to live in any part of the country. Just of recent, Sunday Igboho was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move.
And if you refuse to listen to, if you resist to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in the northern Nigeria to also go back to their region. Now, ẹni sùúrù kí tó tẹ̀síwájú ń bẹ̀ yẹn tẹ́ ẹ bá ẹ bóyá àǹfààní ẹ̀yin tó yìnbó yẹn ò yé dáadáa mi ò sọ̀rọ̀ ẹ̀yin bàbá mi màmá mi tó yìnbó yé ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí tẹ́ ẹ̀ understand òyìnbó tó sọ. Ó ní láìpẹ́ yìí ọlọ́mọkùnrin tó ń pè ní Sunday Igboho ló jáde lẹ́yìn tán rìlíìsì ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ó ló jáde ló sọ pé kí gbogbo Fúlàní tó wà nílẹ̀ Yorùbá kó kúrò nílẹ̀ Yorùbá. Ó ní òfin dẹ̀ sọ pé Fúlàní lè gbé níbikíbi tó bá wù wọ́n ní Nàìjíríà as far as Nigeria is concerned. Ó ní tí Sunday bá wá fi dandan lé táwọn ò bá rí dádúró ó ní dájúdájú láwọn náà máa gbé ìgbésẹ̀ táwọn dẹ̀ fẹ́ gbó ní gbogbo ọmọ Yorùbá tó wà ní north ó láwọn máa mú gbogbo wọn bá táwọn bẹ̀rẹ̀ sí ní ilé wọn pé káwọn náà kọjá sí ilé wọn ó sọ bẹ́ẹ̀ ni o bọ́tẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má gbàgbé o ó pẹ́ tí wọ́n ti ń pa ìran ọmọ Yorùbá ní north o àwọn dẹ̀ ti ń kígbe ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá wà lókè ọya ẹ padà sí ilẹ̀ Yorùbá ẹ padà síbẹ̀ bàbá yín. Mo rántí bá nìkan fún mi lódindi building kan gbà yẹn building yẹn mo lọ wò ó yàrá mẹ́rin ló wà nú ẹ̀ yàrá mẹ́rin pẹ̀lú pálọ̀ ó ní kíṣìn ẹnìkan fún wa náà pé tábàlẹ́ni tó wá láti north pé ká gbé fún kó máa lò ó. Ìgbọràn wọn ló sàn ju ẹbọ rí mo ń bọ̀ ní fídíò ní tí mo fẹ́ kẹ́ wò. Every Nigerian has right to live in any part of the country. Just of recent, Sunday Igboho was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move. And if you refuse to listen to, if you resist to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in the northern Nigeria to also go back to their region. On the issue of compensation for our victims as a result of NSAS killing, Shasha Akinyele market killings, IPOP and ESN killings, we have been pursuing it for some years now. Since previous administration, a lot of promises were made, but still the federal government refused to fulfill the promise. So we are requesting Mr. President Bola Ahmed Tinubu on this issue of compensation to do something on it, as we are given 4 weeks ultimatum. If nothing is being done, then we are actually going a peaceful protest, peaceful demonstration, after which we will shut down the country on all food supplies, moving from north to all southern part of the country. This thing we have sent to President Bola Ahmed Tinubu even before he was inaugurated as president. Ẹ̀gbọ́n tí wọ́n fi ń tírẹ̀tì wa ẹ rántí o ṣe rí ibi tí mo ti fẹ́ kí ẹ̀yin yóò tún tèmi náà kẹtẹ́ tí kẹ gbọ́rọ̀ yìí àwọn ń ṣoko lọ́hùn máa fún yín ní pọ́ìntì mẹ́ta wọ́n ti rí ọ̀rọ̀ oúnjẹ gẹ́gẹ́ bí tí wọ́n fẹ́ fi bá ìran ọmọ Yorùbá jà ọmọ Yorùbá náà ló kúkú mú àbá ọ̀rọ̀ oúnjẹ wá nígbà tí wọ́n ja ogun Biafra nípa ẹlò ọgbọ́n yìí ọgbọ́n yẹn ìdá wọn làwọn bìlífù báwọn fẹ́ fi pa ọmọ Yorùbá láti ìjọ táláyé ti dáyé tèmi ti sọmọ kékeré ìran Yorùbá a ní oúnjẹ àwa gangan lálàgbẹ̀ Yorùbá gangan ní àgbẹ̀ lọ́dọ̀ tí wọn aṣálẹ̀ ní ọ̀dọ̀ wọn desert ló pọ̀ jù lọ́dọ̀ wọn bọ̀ ibẹ̀ kọ́ mò ń lọ Yorùbá ló ní àgbẹ̀ àwa là ń gbíṣú we have different kinds oríṣiríṣi iṣu la ní nílẹ̀ Yorùbá a ní ànọ̀ a ní iṣu funfun a ní ewùrà a ní èsúrú a ní dàgídàgí a ní yálọ́yà oríṣiríṣi iṣu yàtọ̀ sí kókò tún oríṣiríṣi kókò funfun wà kókò pọ̀ṣọ́ wà kókò làǹkó tún wà oríṣiríṣi ló tún jẹ́ yàtọ̀ sáwọn ẹ̀gẹ́ tún oríṣi bíi méjì mẹ́ta ẹ̀gẹ́ lápọ̀ wà tó máa ń pupa ẹ̀gẹ́ kan tún wà tó tún jẹ́ ti àgíríkì ẹ̀gẹ́ funfun pápá ẹ̀gẹ́ tó fi ṣe kà ó tún wà oríṣiríṣi lẹ̀gẹ́ a ní tòmátò tiwa nílẹ̀ Yorùbá tá à ń gbìn tá à ń jẹ a ní ata tá à ń jẹ a ní ìgbá kò sí oúnjẹ náà tọ́rọ̀ wò kíkẹ́ ìran Yorùbá níbi tí àwọn pípọ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní mú ìran ọmọ Yorùbá wọ́n kọ́kọ́ gbógun ti iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n gbógun ti iṣẹ́ àgbẹ̀ Yorùbá sùn wọn ò fúnra Yorùbá sùn fúnra Yorùbá sùn fúnra wọ́n gbógun ti iṣẹ́ àgbẹ̀ to an extent wọ́n rí wípé kò sí ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ láti lọ sínú oko lọ ṣàgbẹ̀ mọ́ oh God abẹ́ ẹ̀gbọ́n tó sọ ni ẹ̀tún gbọ́. All southern part of the country. This thing we have sent to President food supplies moving from north to all the food supply. All the food supply from the north to the south. Pé àwọn máa stop ẹ̀ kò ní sí tó jọ bẹ́ẹ̀ mọ́. Ìdí ni wípé wọ́n gbà pé wọ́n ti mọ̀ wọ́n dẹ̀ rí òtítọ́ yẹn pé láìsí táwọn bá kó jẹ wá fún wa à ní jẹun. Yorùbá mo tẹnu mọ́ mo ní fúnra sẹ́ ẹ ti sùn ògiri yín ẹ jẹ́ kó ògiri yín lanu alágbádẹ kó wọ bẹ́ẹ̀. Yorùbá ló làgbẹ́. When I was in primary school, níwọ̀n bá ọjọ́ orí mi, tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin dẹ́ jù mí lọ 30, 50, 30, 60, 70 when you were in schools. Láyé ìjọ yẹn,
mo mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ jẹ́ kan gbòógì lára nǹkan tẹ́ ẹ mú lọ́kùnkúndùn. Kí ló ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi ní TikTok, Facebook, ó yá ẹ jẹ́ máa rí kọ́mẹ̀ntì yẹn máa kọ́ńplimẹ́ǹtì mi, ẹ jọ̀ọ́ ojú òní tì yín, ẹ má jẹ́ kó jápọ̀ láíláí, ẹ máa bá mi kọ́mẹ̀ntì yín nìkan bó ti jẹ́ kúkú ní fún Yorùbá Nation, ẹ máa bá mi kọ́. Nígbà táwọn àwọn kékeré yìí iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa, wọ́n sọ pé ní iṣẹ́ ilẹ̀ òkè ọya, iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè, ìwé kíkọ́ láì sí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Iṣẹ́ àgbẹ̀ nígbà táwọn àwọn kékeré a ní school, a ní garden sí school, oníkálukú wa ó lóye ebè tó oníkálukú wa ní bá a ṣe kéré mọ́, àròkọ nu garden wọn kọ́ wa bó ṣe ń gbin ẹ̀gúsí, kódà á tún gbin ẹ̀pà yẹn tó bá parí session àbí táàmù wọ́n máa pín ẹ̀pà yẹn, wọ́n á bù sórí tébù wa ní kéékèèké, àwa máa pàjẹ́, wọ́n á ṣe ní school, àwọn tíṣà máa dáná ní school, wọ́n á ṣe ẹ̀pà ní school, á jẹ́ èrè oko wa. Àwa tá a bá pàṣì jù, irú àwa ṣe ta pàṣì jù, mi ò fi ṣe olódo ní sí school, mo mọ̀ wé Ọlọ́run dẹ̀ gbọ́n ó fún mi ni. Àwa tá a pàṣì jù tá a ní ayẹ́sìmá, wọ́n fún wa ní ẹ̀sà, wọ́n tún bù lórí tiwa, inú wa dùn pé yẹ wọ́n fún wa lẹ́pà, àwa máa pa àmọ̀ jẹ nínú school. Ààrẹ bẹ̀ síbẹ̀ á sá nínú school, àgbẹ̀ á máa bá wọn tíṣà wa ṣe nínú school. Iṣẹ́ àgbẹ̀ fresh oúnjẹ, girama mi ó máa ṣe ata, á lọ ata àti tòmátò, á bọ̀ sínú ilé, ẹni ọbẹ̀ tó bá ti fẹ́ sè ibẹ̀ ni wàá ti lọ bù ú. Tó bá jẹ àwọn ata yẹn nígbà yẹn ó máa ń dùn lẹ́nu pẹ̀lú tòmátò yẹn. Mi ò gbọ́ rí pé wọ́n lọ kó tòmátò wa nílẹ̀ Haúsá, wọ́n gbìn nínú oko tá a lọ dá ní o, ibẹ̀ náà ti máa gbìn, ibẹ̀ náà ti ká wá tí wàá rà á lọ́wọ́ àwọn tó gbìn. Ọmọ Yorùbá wọ́n gbógun ti sí àgbẹ̀ nílẹ̀ Yorùbá, àwọn àgbààgbà ò fura, wọn ò mọ̀ pé àwọn bíbí ti sọ pé ìdá ahun la fẹ́ fi pa wọn. They are the one that raised the suggestion for food scarcity, not to supply food. Let us use that system to punish them, to fight them. And that is what they are doing now. Wọ́n wá threat wa wípé this is what they are going to do. Now, ṣé àwa tá a wà nílẹ̀ Yorùbá ṣáwa wá jẹ́ ọ̀lẹ ni, ṣé a jẹ́ ojo ni, ṣé àmoko ń ṣe ni, ṣé àmoko ń dá ni? Kí ló ṣẹlẹ̀ tó fi já wípé tí nọ́ọ̀tì tí wọ́n bá gbóúnjẹ wá láti bẹ̀, báwo bàtà wá, báwo gbé tòmátò wá, báwo gbé àlùbásà wá, báwo gbé ìgbá wá, báwo gbé kùkúmbà, báwo gbé watermelon, báwo gbé anything wá látọ̀hún, àní lè jẹ kankan. Kí ló ṣẹlẹ̀? Yorùbá ẹ̀ fúnra. Àtúwá láwọn àgbà ìkà tán pera wọn ní governors, kò sí kankan nínú wọn tó tiẹ̀ fún wa ní encouragement lórí iṣẹ́ oko. Ṣọ́kọ́ tó lọ sóko tàbí bàbá tó lọ oko tí wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì nínú oko, tí Fúlàní gé ọwọ́ ẹ̀, ṣóun ni ọmọ ẹ̀ láwa sọ pé ibi tó ti gé ọwọ́ bàbá mi yẹn mo padà lọ sínú oko yẹn, wọ́n bí ní ẹ máa jẹ́. Pọ́ìntì kan nìyẹn o, Fúlàní wọnú gbogbo igbó wa, wọ́n lé gbogbo àwọn àgbẹ̀, kò sí àgbẹ̀ tó wà ní oko tìfura, a máa wo báyìí bóyá Fúlàní fẹ́ yọ, a máa wo báyìí bóyá wọ́n bọ̀, a máa wo lọ́tún, a máa wo lọ́sì, pẹ̀lú ìbẹ̀rù gbójó tó bá dẹ̀ ti ń rí tó ti ń ṣẹlẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́, àṣà àfibò àtọkọ àti gbogbo tó wà bẹ́ẹ̀ àṣà àfilẹ̀, á lóun fẹ́ sáfẹ́ mi o. Wọ́n á kó màálù wọnú oko yẹn, wọ́n á jẹ náà àjẹpàjúdé àjẹbàjẹ́. Yorùbá ẹ̀yin tẹ́ ẹ lóúnjẹ, ẹ̀yin tẹ́ ẹ ní àgbẹ̀, àwọn tó já pé dẹ́sàtì lọ́dọ̀ wọn, àwọn gangan ló wá ń bọ̀ yín ló fún yín lóúnjẹ jẹ. Mo mọ̀ bí fìdí. Ọ̀nà kan nìyẹn o. Ọ̀nà kejì tí wọ́n fi gbógun tì yín òun ni nípa agricultural loan. Àìmọye àwọn bọ́dì tó máa ń kó owó wá fún agric pé ẹ gba owó yìí, ẹ lọ fi ṣe ètò ọ̀gbìn, ẹ fi gbin oúnjẹ, ẹ fi ṣe báyìí, ẹ fi ṣe báyìí. Tówó yẹn bá dé àtẹlẹ tí CBN máa fi mọ, tówó yẹn bá jáde látọjọ́ tí mo ti mọ Bank of Agric, mi ò wá mọ̀ o, mi ti ṣe findings mi débẹ̀. Bóyá ará ọmọ Yorùbá tó ṣe chairman Bank of Agric rí, mi ò tí ì mọ̀, mi ì tí ì rí details yẹn dì mú. Ṣùgbọ́n tí ọmọ Yorùbá bá apply fún agric loan, mo apply fún agricultural loan rí pé mo fẹ́ ṣe oko, mo like iṣẹ́ oko, mo apply fún rí. Ẹ bèrè pé lónìí wọ́n bá tún wọ́n sọ pé lè fún mi last, ìgbà yẹn wọ́n náà lè fún mi ní 50,000 naira. That's about 5 or 6 years ago. 50,000 naira. 50,000 naira yẹn gan wọ́n sì máa já bíi 5,000 owó administrative charges wọ́n yọ nínú ẹ̀. So gbogbo tó máa dọ́dọ̀ mi ó lè má ju 45,000 naira lọ. 45,000 naira ọ̀hún láàárín ọjọ́ bíi mẹ́rin márùn-ún ọ̀sẹ̀ kan ìdá tẹ̀sí náà tán àti tán. Níbi tí wọ́n ti ń sọ yí pé tọmọ Yorùbá bá apply fún agricultural loan tí wọ́n dẹ̀ kí ló ń ṣẹlẹ̀ yìí tèmi ní Facebook ẹ mẹ́jọ jábọ́ ẹ pín ẹjẹ́ kó rìn sókè káwọn èèyàn kan gbọ́ ìgbọràn wọn ló sàn jẹ̀bọ̀ nínú. Eré lẹ máa rò pé wọ́n ń ṣe, àwàdà lẹ máa rò pé wọ́n ń ṣe, adójú ẹ̀ wọ́n á dáwọ́ dúró ló ti tó àtòdodo ẹ wá discover yìí pé ẹ máa ya ògiri inú ilé yín ẹ máa ya jẹ nígbà tẹ́ bá rí kankan ṣe bá ń tẹnu mọ́ fún yín ẹni ká bẹnu lọ àárọ̀ kùtùkùtù náà ti ń sẹ́yìn mọ̀ gbígbẹ́ ẹni ká bẹnu sọ̀rùn mọ́mọ́ nígbà tí wọ́n bá fún èèyàn ọmọ Yorùbá ní 50,000 naira
pé kẹ́ lọ fi ṣoko. Wọ́n fún àwọn ọmọ wọn nílẹ̀ Haúsá, wọ́n fún wọn ní 50 million, 100 million. Kódà mo ṣe findings mo rí ẹni tí wọ́n fún ní 1 billion naira pé kó lọ fi ṣiṣẹ́ àgbẹ̀ as loan. 1 billion naira pé gbà lọ fi ṣiṣẹ́ àgbẹ̀ lọ fi gbin ìrẹsì. Ṣẹ́yìn lẹ́ẹ̀ mọ ìrẹsì ń gbìn, ẹ̀yin lẹ́ẹ̀ mọ iṣu ń gbìn, ẹ̀yin lẹ́ẹ̀ mọ àgbàdo ń gbìn, ẹ̀yin lẹ́ẹ̀ mọ jéró ń gbìn, ẹ̀ mọ kankan nínú ẹ̀ ń ṣe tó fi jọ́dọ̀ wọn lẹ́fẹ́ gbé sí. Pọ́ìntì kejì ni mo fún yín yo, kàkà kan fún yín lówó kẹ́ ẹ ṣiṣẹ́ àgbẹ̀, wọn ò ní fún yín, wọ́n á tàn yín at the end of the day, wọ́n á máa béèrè collateral. Mo èmi láwọn èèyàn sí Benin Kebbi dáadáa, mo lọ́ọ̀rẹ́ síbẹ̀ tó jẹ́ pé mo ń gba ó ní hòtẹ́ẹ̀lì sí Benin Kebbi tí mo ń gba títòsí lọ́wọ́ ẹ̀. Wọ́n máa ń gbé owó wá bá wọn nínú ilé ni pé ẹ gbowó yìí ẹ lọ fi ṣoko wá lọ́dọ̀ wọn lọ́run. Kí ni wọ́n wá ṣe irrigation, wọ́n ṣe irrigation, wọ́n á fi sí gbogbo ibi tí wọ́n bá gbé nǹkan dà sí. But tó wà níbẹ̀ tí ò yí ẹ̀ ọmọ Yorùbá ni wípé wọ́n pè nǹkan kan ní fàdámọ̀. Fàdámọ̀, kí ló mean by fàdámọ̀? Ilẹ̀ àkùrọ̀ ló ń jẹ́ fàdámọ̀. Ẹ bèrè lọ́wọ́ àwọn agriculturist, àwọn agric scientists tó ń gbọ̀n nípa ẹ̀ dáadáa. Fàdámọ̀ ilẹ̀ àkùrọ̀. Wọ́n wá ṣe research ní gbogbo Africa ṣe tóbi tó. Wọ́n wá sí ilẹ̀ West Africa. Wọ́n ní gbogbo West Africa countries pátá, country 16 orílẹ̀-èdè 16 ló wà ní West Africa. Wọ́n ní gbogbo ẹ̀ pátá. Ilẹ̀ Nàìjíríà ni fàdámọ̀ land pọ̀ sí jù. Fàdámọ̀ land ní ilẹ̀ àkùrọ̀ tó lọ́ràá tí ò nílò fertilizer. Ẹ lọ béèrè ilẹ̀ àkùrọ̀ tó lọ́ràá tí ò ní di fertilizer, tí ò sí iná máa gbìn sí, tí ò ní wù bountifully. Òun ni wọ́n ń pè ní fàdámọ̀. Wọ́n wá sọ pé ilẹ̀ Nàìjíríà ni fàdámọ̀ pọ̀ sí jù. Nígbà tó máa kọ́ ilẹ̀ Nàìjíríà wọ́n bẹ̀ sí ní gbá research. Ondo State has the highest, largest number of fàdámọ̀ in the whole West Africa. Ondo State. Bọ́ọ̀dù tó ṣe rí bọ́ọ̀dù ló yẹn. Àwọn ni wọ́n ní the highest number of fàdámọ̀ in the whole Nigeria, in the whole West Africa. Fàdámọ̀ wà lọ́wọ́ Ọ̀ṣun, ó wà lọ́gbọ̀n, ó wà lọ́yọ̀ọ́, ó dẹ̀ wà lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n tí Ondo State ló tóbi jù ní the whole West Africa. Ilẹ̀ ọlọ́ràá, ilẹ̀ àkùrọ̀ tí ó jẹ́ pé kò sí nǹkan tó bá kì sí tí ò ní wù. Ṣùgbọ́n wọ́n kọ̀, wọ́n lọ kó fertilizer fún àwọn tó wà ní desert. Wọ́n kó fertilizer fún wọn, wọ́n á bá wọn gbẹ́ kànga, wọ́n gbẹ́ irrigation, wọ́n gbẹ́ sókèwé, wọ́n gbẹ́ borehole, wọ́n á ṣe irrigation fún wọn, wọ́n á fi omi sí gbogbo ibi tó bá gbé nǹkan sí, wọ́n wá fi fertilizer gbẹ́, wọ́n á wá kó wá fáwa ẹgbà ẹ̀ máa jẹ́. Ìyẹn náà sọ fún yín sí pé àwọn máa dá ọwọ́ oúnjẹ dúró. Kò sí ẹni ní gbogbo oúnjẹ tí ó ń jáde láti ní ilẹ̀ Yorùbá kò yọ fámìlì kan fọ́dún kan. Kò tó má jẹ́ sọ fún fámìlì kó má dàbí pé mo ti ṣàṣọjù. Kò tó dídí ìlú kan, kò tó wọn jẹ fún ọdún kan. Gbogbo nǹkan tẹ́ ẹ gbìn l'Ondo State, gbogbo tẹ́ ẹ gbìn l'Èkìtì, tẹ́ ẹ gbìn l'Ọ̀ṣun, tẹ́ ẹ gbìn ní Ọ̀yọ́, tẹ́ ẹ gbìn ní Ògùn, tẹ́ ẹ gbìn l'Èkó, tẹ́ ẹ bá kó gbogbo ẹ̀ papọ̀, kò tó wọn jẹ ní Ìbàdàn nìkan fún ọdún kan. Kò tó wọn jẹ ní Ìbàdàn. Mo sọ pé Ìbàdàn, mi sọ̀rọ̀ Èkó, mi sọ̀rọ̀ Abẹ́òkúta, mi sọ̀rọ̀ Èkìtì, mi sọ̀rọ̀ Àkúrẹ́, mi sọ̀rọ̀ Adó, mi sọ̀rọ̀ Ọ̀yọ́, mi sọ̀rọ̀ ọ̀dà ìlú. Ìbàdàn as a city. Ìdá ẹgbẹ́ káàkiri ilẹ̀ Yorùbá kò tó wọn jẹ. Àwọn dẹ̀ mọ̀ wípé àwọn làwọn máa kó wá, tẹ́yìn máa rà lọ́wọ́ wọn. Làwọn fi lérí mọ́ yín wípé àwọn máa bẹ́ gidi gbogbo oúnjẹ tí wọ́n kó wá sílẹ̀ Yorùbá. Ẹ̀gbin oníyọ̀. What an insult of the highest order. Mr. Governor, gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ́ẹ̀ ní tìjú. Láì rábùkù tó kàn yín, ẹ̀yin làbùkù kan. Ìbátí kí irú statement yẹn jáde, báwọn máa stop gbogbo oúnjẹ tó wá sílẹ̀ Yorùbá, and they will do it. Wọ́n ti test lónìí ẹ̀rí, wọ́n stop ẹ̀ ńgbà kan pé kò gbọdọ̀ sóúnjẹ tó máa wá sílẹ̀ Yorùbá. Àlùbọ́sà ẹyọ kan ẹ̀ ń rà ní 1,000 naira nígbà yìí. Kò sí tó wọn ò jẹ́ kí tòmátò wá, wọn ò jẹ́ ká àlùbọ́sà wá, wọn ò jẹ́ kẹwàá wá, wọn ò jẹ́ kẹ́ni tí ń ṣà wá sílẹ̀ Yorùbá. Wọ́n fi ṣe test lónìí nígbà tá à ń sọ yìí. Ẹ̀yin fúnra yín mọ tójú yín rí ẹ mọ tẹ́ ẹ kù. Kí wá ní solution sílẹ̀ yìí? A ti ń pariwo ẹ̀kú ní ti pẹ́. Kí ló dé tí inú gbọ́ wa ò ṣe é lọ́mọ́? Ká lè ṣàgbẹ̀. Irú èmi sì bí mi tiẹ̀ lè ṣàkó, tí mi lè roko. Ṣé bówó lèèyàn fi ṣoko? Ṣùgbọ́n bàbá gbowó tí mo yá owó tí mo lọ fi ṣoko. Táwọn Fúlàní wọbẹ̀ tí wọ́n jẹ gbogbo àjẹmọ́lẹ̀. Tí ò sí ìrètí kankan fún mi pé mo ní èrè tí mo fẹ́ mú jáde nínú oko. Ilẹ̀ Yorùbá ló di kúkúndùkú. Táwọn kan pè lánàá mọ́. Ní ilẹ̀ Yorùbá sí ẹ̀ lè ní kúkúndù. Yorùbá ní kúkúndù fún abẹ́wé gẹ̀rúgẹ̀rú. Ẹ ti mọ̀ yìí pé ìran Yorùbá ló ní. Yorùbá ló ń gbé. Kí ló wá ṣẹlẹ̀ tó fi di pé Yorùbá ò lè gbé kúkúndù
mọ́ tó fi di pé àwọn Fúlàní ló kó wá fún wa tí wọ́n bá kó kúkúdù fún wa à lè jẹ́. The only thing tí mo mọ̀ tí wọ́n sì ń rí nílẹ̀ Yorùbá proper tí wọn ò tí kó wá láti ilẹ̀ Haúsá òun ló bì ó bì àtàgbàdùmọ̀ ó mà tán ó bì àtàgbàdùmọ̀ gbogbo ilé tó kù pátápátá tó jọmọ́ tẹnu jẹ pátápátá ilẹ̀ Haúsá náà ti ń kó wá ibi náà ti ń ká ọsàn tó ti ń kó lọ sí nọ́ọ̀tì tẹ́lẹ̀ báyìí wọ́n ti ń ká ọsàn láti nọ́ọ̀tì wá ní tí ì mọ̀ kankan àwa máa fọ́ bí eré bí àwàdà ìtawà ń rí làwa ṣe ń pariwo. What an insult. Mr. President ẹ̀yin ni wọ́n kàn lábùkù tó rọ́mọ Yorùbá nìyẹn wọ́n ní táwọn ò bá bọ́ ẹ kó o ní jẹun. Wow, what an insult of the highest order. Tinubu wọ́n ní báwọn ò fún ẹ ló jẹ wọ́n ló ní jẹun wọ́n ní báwọn ò bọ́ fámìlì ẹ wọ́n ló ní jẹun. That is what they are telling you. Kò ojú yín ò já kò wá tán bí kò tán bí kódà oúnjẹ tó ń kó wá fún àwọn ikú ló fi ń pa wá. Most of it ló damage the internal organs wa as of today because of àwọn nǹkan tó fi ń preserve àwọn nǹkan tó fi ń ṣe. It's killing us systematically. Ẹ̀yin ò dẹ̀ mọ̀ ẹ̀ẹ́dẹ̀ fúnra. Nígbà táwa wà kékeré mo máa ń sọ oríṣiríṣi ẹ̀wà ló wà nílẹ̀ Yorùbá. Ní ìlú tèmi mi ò mọ̀ nípa pẹ̀lú ìlú yìí ní ìlú mi a ní òrógbódo a ní pàpàlà a ní sèse a ní eléyìí ní èrè ẹ̀wà gangan èrè a ní èrè yẹn ó yàtọ̀ sẹ́wà tán kó wá láti ilẹ̀ Haúsá o tẹ́ ẹ bá rí èrè yẹn ti wá tẹ́ ẹ bá ó máa ń kéré kì í tóbi tẹ́ ẹ bá sè é tẹ́ ẹ jẹ́ ẹ̀ ní yàtọ̀ fi mọ bí abẹ́ni tì sí tí a fi yọ sí tó dẹ̀ máa ṣe ara yín ní àǹfààní ẹ̀wà èrè tó jẹ́ tiwa gangan kódà nígbà táwọn kékeré tó bá ti já ní tútù wọ́n máa gé bẹ́ẹ̀ ní tútù tí wọ́n á ṣe bẹ́ẹ̀ ṣe nínú pọ́ọ̀tù tá a dẹ̀ jẹ́ pẹ̀lú àti igi ara ẹ̀ wọn ò ní yọ ṣẹṣẹ yẹn pé ẹ̀wà yẹn wọn ò ní yọ kúrò nínú gbòdì ẹ̀ yẹn wọ́n á gé wọ́n kàn ṣẹ́ sí wẹ́wẹ́ bí green beans ayé sí wọ́n dà sí pọ̀tù wọ́n á ṣe wọ́n lọ tà sí wọ́n dẹ̀ ró kódà ata tó máa ṣe sí gan wọn ò ní lọ wọ́n máa ṣí ata nínú oko ní ata tí ò pọ̀ wọ́n dà sínú ẹ̀ wọ́n á rò pọ̀ wọ́n pé my goodness Yorùbá nǹkan bá wa mọ̀ I will keep on telling you reality and fact. Oúnjẹ tá ń kó wá láti náà ti táwọn tó fi ń ṣàkọsí tó fi ń tẹ̀tì yín sìn oúnjẹ ìmọ̀ yìí ó ń ṣekú pa àwa ọmọ Yorùbá gan ó ń bí ikú òjijì tọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá because of the content chemicals tí wọ́n fi ń preserve àwọn oúnjẹ yẹn àti àwọn chemicals tó fi ń gbìn. Gbogbo ilé ilé tí o tẹ̀ fúnra sí bẹ́ẹ̀ mọ̀ à ń sọ fún yín ẹni ká gbẹnu dọ́wọ́ ẹni ká gbẹnu lọ ẹ̀yin tèmi ojú ọ̀nà ní tìyí ẹjọ́ ẹ bá mi pín. Wọ́n pẹ́ mi nígbà ní òré kọ́kọ́ oh Jesus Christ ẹ̀yin ọmọ Yorùbá bòlẹ̀ bíbò kí ló ń ṣẹlẹ̀ irú àwọn ọmọ gambari ló wá fún oúnjẹ tírẹ̀tì yín pé wọ́n á dáwọ́ oúnjẹ dúró oúnjẹ òní wá Jesus Christ of Nazareth. Ọmọ Yorùbá orí kókò ẹ̀yin tẹ́ bá mọ̀ ń pè lórí kókò tó bá ti yan kókò gangan lára ẹ̀ kí ní ẹ̀ gangan yẹn tẹ́ mọ̀ pé wọ́n bá gbin kókò ó máa ní gbòǹgbò ńlá tí kókò máa wà lára ẹ̀ inú ẹ̀ náà ti máa ń ṣẹ́ kókò gangan kúrò ṣé ẹ rí ńlá yẹn náà pẹ̀lú orí kókò yẹn ó wà nutrition òyìnbó eyín ìyọ ní ìtòkè gbọdọ̀ yọ ó wà nutritious ju anything lọ. Àwọn màmá wa yẹn ń gbà yẹn màmá mi ìyá ìjọ tí mo ń lọ lọ́kà láì mo súnmọ́ màmá mi oníṣẹ́ mọ̀dà mi arẹ́ kí ní orí kókò yẹn tó bá ti bẹ́ wọ́n wá rẹ pẹlẹbẹ wọ́n wá gbé kaná wọ́n á sè é níwọ̀n bá tí pínlẹ̀ tọ́ba ti wá sè é tán wọ́n á wá sa wọ́n kó sórí tray wọ́n á sa á wá gbẹ tọ́ba ti wá gbẹ wọ́n á dà sódò wọ́n á wá gbẹ tọ́ba ti wá gbọ́ á wá rí wúrúrú tọ́ba ti wá ṣe wúrúrú tán wọ́n á wá máa fi abọ́ wọ́n á fi bù wọ́n á sè é ó máa ń dàbí ráìsì ni wọ́n fi mọ́gí sí wọ́n fẹ́ já sí wọ́n fi gbogbo ẹ̀ sí wọ́n wá fi epo sí wọ́n á rò ó á wá dàbí bàtó oúnjẹ rẹ̀ sí tó o bá jẹ́ wà láì wá jẹ ìkànnì mọ́. How nutritious it is. How delicious it is. Tó o bá ń jẹ those were foods tó ń ṣara lóore ẹ̀yin gbọ́ káwọn màmá wa àwọn bàbá wọn yẹn ẹgbọ́n kankan dédé ṣẹ́kù láwọn àsìkò wọn nìyẹn. But nowadays ẹ̀rọ ọmọ 45 adédè ṣan àpòṣálẹ̀ àkú kí ló ṣe wọn ò ní lè sọ precisely pé nǹkan tó ṣe ni àdéhùn ọ̀dọ̀ ìjọba máa sọ wọ́n lè ní diabetes ló pa wọ́n lè ní kíní kan ló pa. Ẹ láwọn bàbá wọn yẹn wọ́n dà bàbá tó bí bàbá tèmi bàbá yẹn lé ní 100 years ìyá tó bí ìyá bàbá mi mo sì mọ̀ wọ́n pè ní màmá Alábí mo mọ̀ bàbá tèmi jọ́ ọmọ fún bàbá tèmi dẹ̀rẹ̀
ìyá tó bí number 4 ni màmá yẹn wá nínú ọmọ màmá Alábí number 4 ni ìyá bàbá mi jẹ́ mo dẹ̀ sì mọ ìyá yẹn màmá yẹn is over 140 years kó tó kú màmá Alábí èmi tí mo jẹ́ ìran karùn-ún ẹ̀ mo sì mọ màmá yẹn they were living fine ara wọn dán wọn dùn jẹ tó ní lárí ṣùgbọ́n gbogbo eléyìí láwọn Fúlàní àwọn Haúsá àwọn British àwọn Arábí wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín kò gẹ́gẹ́ láǹfààní sí epo kan wà tá a máa sábà ń jẹ nígbà táwa kékeré ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n research ti fi hàn yín pé epo yẹn ó lò gidi total low in cholesterol ju original epo lọ wọ́n máa ń pè ní ìkẹ̀tẹ́ ẹ̀yin kan ń pè ní ìkẹ̀tẹ́ ìtìtẹ́ náà ń pè lọ́dọ̀ tiwa ìtìtẹ́ iṣu la máa fi ń jẹ kò ní cholesterol kankan tẹ́ ẹ bá ráwọn bàbá wa tó ń ṣoko yẹ tó bá fẹ́ jẹun tó fẹ́ ṣe ẹnìtì tó ní ṣe pẹ̀lẹ́ po ìtìtẹ́ yẹn náà máa béèrè lọ́wọ́ ìyàwó wọn pé lọ gbé ìtìtẹ́ wá kó jẹ́ ká fi jẹun ìyẹn náà máa lò ìgbà náà ń jẹ ìgbà yẹn máa ń korò náà bá jà báyìí wọ́n tẹ̀ ní tútù wọ́n lè tẹ́ bẹ́ẹ̀ wọ́n rọra gbé sórí iṣu tó ń sè lórí iná náà bá ti tẹ̀ wọ́n gbé sórí iṣu yẹn tàbí kán dì í sọ̀rá kán gbé sórí iṣu wọ́n sè mọ́ tóru yẹn bá ti mú wọ́n tẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fi jẹ iṣu wọ́n yọ̀ sí wọ́n fi jẹ iṣu. We have all this marvelous and fantastic oríṣiríṣi oúnjẹ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n bẹ́ gidi gbogbo ẹ̀ torí ká bá lè gba ibi oúnjẹ mọ́ ọmọ Yorùbá àwa dẹ̀ tẹnumọ́ pé rẹ́rẹ́ fẹ́ rú ẹ̀yin àgbààgbà ẹnu wa ń rùn ẹlẹ́nu wa ń rùn Ọlọ́run ní kí Sunday Igboho sọ̀rọ̀ jáde tó bá ní Sunday Igboho sọ̀rọ̀ jáde ẹ̀yin mọ plan ìtàn mímí náà ẹ jẹ́ kí n padà síbi tí mo fẹ́ sọ fún yín ká mú ti ẹ̀gàn kúrò tí Fúlàní táwọn Haúsá àwọn North let me put it that way tí àwọn northern part tí wọ́n bá stop àti gbé oúnjẹ wọ ilẹ̀ Yorùbá fún ọ̀sẹ̀ kan péré mo fi gbogbo tí mo ní búra fún yín ẹ gbọ́ Ọlọ́run lọ́gàá ẹ gba Ọlọ́run ní ọ̀gá ẹ mọ nǹkan kan sẹ́ẹ̀ àwọn alágbẹ̀wà wá fún yín wọ́n ṣe wọ́n tó rẹ̀ wá upside down wọ́n ní kẹ́ ìwà olómi wọ́n ní kẹ́ ìwà dúrọ́mù wọ́n ní kẹ́ ìwà lásán oríṣiríṣi ẹ̀ wọ́n tọ́ ẹ̀ fún yín gbogbo ẹ̀ wá ti ní bẹ́ẹ̀ ní tó natural sí yín kò sí èyí tó exist mọ́ kò sí èyí tá a rí mọ́ tó bá tiẹ̀ ní kán lọ wá òwògbọ́dọ̀ wá bóyá náà ti lè rí mọ́ láyé wọ́n ti parun tó bá ní kán lọ wá pàpà àlàwà bóyá lẹ lè rí mọ́ ó ti tán ìgbà táwa kékeré wọ́n gbin kí náà bàbà wọ́n gbin nílẹ̀ Yorùbá bóyá lẹ mọ àǹfààní tó wà nínú ọkà bàbà tẹ̀ ń wò yẹn igi ẹ̀ lásán bóyá lẹ mọ àǹfààní tó wà nínú ẹ̀ there is something I'm not a medical scientist but I have attended a lot of seminars that has to do with our system with our health. wọ́n gbé kíní kan ní jobelin yẹn ó máa ń fún èèyàn ní ẹ̀mí gígùn lọ́pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n tí mo sọ ó máa ń jẹ́ kéèyàn ní ẹ̀mí gígùn téèyàn bá ní lára enough ẹni yẹn lè lo 200 years láyé ṣùgbọ́n kì í pọ̀ lára kí bọ́lá dẹ̀ ti máa rí jobelin wọ́n sọ pé nínú gbogbo ẹranko tó wà láyé pátápátá ẹranko kan ló ní lára jù òun ni alábàáhùn ìjàpá wọ́n ní ìjàpá ló ní lára pé about 30% of nutrient tó wà lára ìjàpá jobelin ni àwọn research ló débẹ̀ jobelin ló pọ̀ jù nínú àwọn vitamins or minerals tó wà lára alábàáhùn ìdí kẹsẹ̀ ní alábàáhùn pẹ́ láyé ju ẹni ọ̀dà ẹranko lọ nìyẹn kò sí ẹranko tó pẹ́ láyé tó alábàáhùn kódà ẹranko tó tóbi jù láyé tó ń pè ní whales blue whales tó wà ní omi tó jẹ́ òun ló tóbi jù láyé kò pẹ́ láyé tó alábàáhùn àti alábàáhùn tó lo 600 years ní láyé kí bọ́ tí mò ń lọ kì í ṣe bẹ́ẹ̀ ni mò ń lọ dájọ́ Berlin ǹjẹ́ ẹ mọ inú ewé kan tó ti rí inú poroporo ọkà bàbà igi ọkà bàbà tàbí nínú ọkà bàbà àwọn àmú igi àwọn àmú poro ọkà bàbà fúnra rẹ̀ ó dẹ̀ wà nínú igi ẹ̀ ìdí nìyẹn tẹ́ bá ń ṣàgbọ́ wọn á gé ọkà bàbà yẹn wọ́n á gé mú kíní àgbo fún yín wọ́n á gé máa gbó fún yín pé kẹ́ ẹ ṣe máa gbó because of the new food ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ kókó àti pàtàkì tó wà fún lẹ́ni sí nílẹ̀ Yorùbá ẹ lè gbin ọkà bàbà mọ́ ilẹ̀ Haúsá náà ti máa kó bàbà wá fún yín kódà níbi tó wọ̀ sí dé mo débi tó ti ń já bàgì ọkà bàbà wọ́n tún ń já igi ọkà bàbà wọ́n tún ń já pẹ̀lú ọkà bàbà fúnra rẹ̀ wọ́n fẹ́ tà fáwọn tó ń ta igi wọ́n ń já igi ẹ̀ wọ́n ń já igi ọkà bàbà ẹnìkan ní wọ́n ti sọ̀rọ̀ gbọdọ̀ ẹ̀wà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tóbi ó lè tóbi tó ìka mi ẹ̀wà ni ìgbà yẹn ẹ lè ṣe lásán bẹ́ẹ̀ kẹ ẹ ṣe tó ẹ̀ méjì kẹ tó lè jẹ tẹ bá ti kọ́kọ́ ṣe ẹ lọ domi ẹ yọ omi ẹ dànù ẹ tó wá tún ṣe kẹ ṣe kẹ tó lè jẹ and it's very rich in nutrients anyway so all those things gbogbo ẹ pátápátá ni wọ́n wọ́gilé fún yín ní inú oko àìmọye ẹ̀fọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ tá a mọ̀ tẹ́lẹ̀ kò sí ìta tiẹ̀ rí mọ́ sí bó bá dénú ọjà sí o lè má rẹ ẹ̀fọ́ òdú o lè má rí mọ́
bóde mọ ọjà sí o lè má rí ìjọ tí mi ò mọjọ́ ẹ̀ tí mo ti ń wá ẹ̀fọ́ tó máa ń rùn ìdí mo ló ń pẹ ebolo mi ò rí mọ́. All those things is getting disappeared. Ó ń lọ into extinction ní ìmọ̀ òyìnbó náà lò fún. Yorùbá ẹ fọwọ́ lẹ́rán ẹ̀ ń wò. Ẹ gbára yín pé tí Haúsá àbí Fúlàní ò bá kó oúnjẹ wá pẹ̀lú gan tó ara yín bọ́. Kí ló burú kí state government kankan kan sponsor oko kan sọ pé ókè o gbogbo ẹ̀yin south west governor kẹ́ ẹ̀ tó kó kẹjọ sọ ó yá ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ iṣu ní kẹgbẹ́ ẹ̀yin tẹ́ wà lókun ẹ̀yin ẹgbẹ́ àgbàdo ẹ̀yin tẹ́ wà lọ́yọ̀ọ́ ó yá ẹgbẹ́ gbogbo pa ó yá ẹ̀yin tẹ́ wà ní Ọ̀ṣun ẹ̀yin ẹgbẹ́ kíni pé ẹgbẹ́ ọ̀dùnkún ó yá ẹ̀yin tẹ́ wà lẹ́kìtì ẹgbẹ́ ẹ̀wà àti ọkà bàbà ẹ̀yin tẹ́ wà lóńdó ó yá ẹgbẹ́ bí kòkó bí gbogbo tẹ́ bá tòmátò ata gbogbo ẹ̀ ó yá bẹ̀ sí níyì kọ́ńtàdùkú rẹ̀ gbin ata àti tòmátò rán kẹ́gbìn káwá máa rìsáàbù ẹ̀ sínú sáìlò ká lọ kọ́ special sáìlò ká máa rìsáàbù ẹ̀ síbẹ̀ kó máa wà níbẹ̀ torí ọjọ́ ṣùgbọ́n gbogbo yín pátápátá àpò ara yín lẹ̀ ń lé ẹ̀ ń ronú pé ṣé mo jẹ ju ẹnu mi lọ ni ṣé àwọn ọmọ mi jẹ ju tán fẹ́ jẹ lọ ni mọ̀rọ̀ àwọn ọmọ mi gan ò sí bí ẹni tẹ́bí bá fẹ́ pa púpọ̀ pa wọ́n kú ẹ̀yin ọmọ Yorùbá á sọ fún ẹbí kọ́ mo sọ̀rọ̀ ẹ ti gbọ́ ẹ tún gbọ́ bóyá ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ ẹ̀ mọ tí mò ń sọ̀rọ̀ lé lórí ẹ wo fídíò iṣẹ́ ẹ̀ tún. Every Nigerian has right to live in any part of the country. Just of recent, Sunday Igboho was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move. And if he refuses to listen if he resists to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in the northern Nigeria to also go back to their region. On the ṣé ti gbọ́ bẹ́yẹn ó fẹ́ sọ ti kan tí mo fẹ́ kí gbogbo yín dìbò ẹ̀yin Yorùbá ìwọ táyé ẹ̀ bàjẹ́ tó ṣe sátẹ̀lé gómìnà kan kiri tó ṣe sátẹ̀lé senators all the northern governors are aware of what they want to do. They are aware and they are in support. Ìpè kan stop àti gbóúnjẹ wá sílẹ̀ Yorùbá kò ní sí tomato kò ní sí ata kò ní sí rodo kò ní sí àlùbọ́sà kò ní sí ẹ̀wà kò ní sí rẹsì kò ní sí anything so far tó ní ṣe pẹ̀lú oúnjẹ. The only thing tí mo lè sọ pé ẹni nílẹ̀ Yorùbá kẹ́ni òun ló bì ẹ lọ máa jẹ obì àtẹ̀pọ̀ pupa ẹ lọ máa mú epo kẹ́ ẹ máa jẹ obì lé lórí ẹ̀rọ bàbá ẹ̀rọ máma ẹ̀rọ ẹ lọ máa mú ẹ mọ̀ pé wàhálà ń bọ̀ ẹ gbọ́ ó láwọn House of Assembly mọ̀ nípa ẹ̀ that they should call Sunday Igboho to order kí ni nǹkan tó bí Sunday Igboho tó fi sọ̀rọ̀ this is to tell you ẹ̀yẹ̀ yòó the federal government call Sunday Igboho pé wá o jẹ́ ká jọ sọ̀rọ̀ kí ló ń jà fún kí ló ń bí ẹ nínú kí ló ń ṣẹlẹ̀ dìde kọ́ yìí kàkà tí wọ́n á fi pé wọ́n lọ nú ilé ẹ̀ wọ́n lọ bọ̀ sínú ilé ẹ̀ wọ́n pààyàn síbẹ̀ ìlú tí ò lófin ìlú tí ò lófin wọ́n pààyàn síbẹ̀ wọ́n bà gbogbo property jẹ́ imagine irú bíi tiẹ̀ kò yẹ kí irú orílẹ̀-èdè yẹn advanced country of the world will never do such no they will never damage any property láì sí pé bóyá there is war ká tó lè bà property jẹ́ á níbi tí wọ́n ti ṣe iṣẹ́ yẹn tán ti bàjẹ́ kán tó bàjẹ́ ó dẹ̀ lójú property tán bá máa bàjẹ́ á jẹ́ pé it is 100% ló wà fún pé àfi tá a bá bàjẹ́ no other option náà tó lè bàjẹ́ the government wọ́n náà rán yàn wọ́n náà DSS wọlé Sunday wọn ò rí kankan ṣe gbogbo mọ́tò tó wà nílé yẹn wọ́n bà gbogbo mọ́tò yẹn jẹ́ wọ́n fọ́ gbogbo gíláàsì wọ́n mú gbólógbóló wọ́n mú gbogbo inú ilé yẹn wọ́n gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n sọ́dà kísà government torí pé ẹ̀rí Sunday mú ìwọ wá ń sọ̀rọ̀ ẹni kan pé Sunday kan call it to order or else this is what will happen mo bí yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin olórí ire tẹ́ ń wò mí tẹ́ kí ni Sunday rí tó fi sọ̀rọ̀ Fúlàní wọnú oko ó ń pa àwọn tó ń ṣoko ṣe bọ́kọ tó yẹ ká ṣe òun lọ́ fi oúnjẹ yẹn torí pé ká má bàa ṣoko oúnjẹ yẹn làwọn fi tírẹ̀tì wa báyìí pàwọn òní kó wá fún wa jókòó kí ẹ wú ọ̀rọ̀ yìí dáadáa ẹ̀yin ọmọ Yorùbá ni no sit down and think about what I'm saying ẹ̀yin tẹ̀mí ní TikTok ní òrọ́wọ́ yín o God bless you. oúnjẹ tó fi tírẹ̀tì wa òun làwọn èèyàn wá torí rí bàbá tó gé ọwọ́ ẹ̀ méjèèjì ni wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì ìyẹn tó yàtọ̀ sẹ́lẹ̀ ìtàn gé ọwọ́ ẹ̀ kan wọ́n tún gé ọwọ́ ọmọ ẹ̀ bàbá yẹn ń ṣe iṣẹ́ fọ́gá wọ́n mú ọwọ́ ẹ̀ kan wọ́n gé wọ́n tún mú tọmọ ẹ̀ kan wọ́n tún gé tájọ ń ṣiṣẹ́ fọ́gá ẹ̀yin ọmọ Yorùbá pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí a sì máa rọ́mọ Yorùbá tá a sọ pé ọmọ Lúkà gbẹnu ẹ̀ sọ́hún jáde ó kàn ń pa mo ti rẹ́ni tó kọ́mẹ̀ntì ẹ̀ síbi mo ti rọ́mọ Yorùbá tó sọ pé kó gàràgàrà ẹ lọ mo ti sọ lánàá nínú prógrámù mi mo ní ọ̀rọ̀ tó bá kan ojú akàn imú akẹnu akàn gbogbo ara tí àwọn Fúlàní bá give order ọ̀sẹ̀ kan péré
pé anything tó ní ṣe pẹ̀lú oúnjẹ gbọdọ̀ wọlé Yorùbá wàhálà bá everybody ọba gan sunkún ebi torí àtọ́ àsìkò kan oúnjẹ á stop oúnjẹ tó ní sínú ilé kábíyèsí á tán oúnjẹ tó ní sínú ilé dádì wa ó máa tán mọ́mí ilé ìjẹra sínú store ó máa tán tó bá ti tán oko ẹ̀ lè lọ tó bá tiẹ̀ wá lè lọ sóko ṣé ìmídé nìyẹn lẹ́ lọ sóko tẹ́ ẹ̀ wá gbé nǹkan táwa tẹ́ ẹ̀ tún wá kó jáde ni ẹ mọ̀ there is fire in the mountain and there is no one is of it on down. There is power in the mountain and no one is around. Ẹ wá pẹ̀lẹ́ o, ẹ̀yin yóò tún bí tèmi. Ṣé ẹ ráwọn bàbá wọ̀nyí, àwọn màmá wọ̀nyí, wọ́n á lọ, wọ́n á kú, some of them are 80 something, 90. Wọ́n á kú, wọ́n á lọ, ẹ̀yin lákú àtàwọn ọmọ tẹ́ bí. Ọlọ́run ò ní jẹ́ ká rí ogun ká máa jẹ àwọn ọmọ wa. Òun ló bí àwọn Ìgbò tó fi ń jẹ ara wọn títí dọ̀là wọn ní Ìgbò jẹyàn. Ìyà ló débẹ̀. Nígbà tó gún gbóná girigiri tí wọ́n rí pé àwọn ọmọ ń kú tí wọn ò dẹ̀ mọ tán lè jẹ́ tí ò sí kankan. Wọ́n á wo igi míì wọ́n á ṣá eyín mọ́ wọ́n á jẹ́. Ìmí wọn ó lè jẹ́ igi tán sáyé mọ́ ó lè jẹ́ poison wọ́n á kú dànù. Ìmí ọmọ akúsílẹ̀ bí eléyìí wọ́n á sè wọ́n rọra jẹ́. Ìtò bí Ìgbò tán fi sọ pé Ìgbò ń jẹ̀yàn nìyẹn. Mọ̀ rẹ́ ìkàrẹ́dẹ̀rì mọ́rẹ́ oró. Ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. Kẹ́ bá mọ ogun ebi òun ló lágbára jù. Ìgbà táwọn lọ́wọ́ sọ fún wọn lọ́jọ́ kìíní àná pé ẹgbà ti ebi fún wọn. Immediately làwọn náà ṣẹ́gun Biafra. Lọ́wọ́ kan láàárín ọ̀sẹ̀ kan sóṣù kan wọ́n ṣẹ́gun wọn ní lọ́wọ́ kan. Sísítẹ́ẹ̀mù ọjọ́ náà lọ́hùn-ún ni wọ́n lò fẹ́yìn ọmọ Yorùbá sẹ́yìn. Imagine kí wàhálà tiẹ̀ bẹ́ sílẹ̀ kó dogun. Àwọn ò gbàdúrà ogun torí ẹ̀yin wèrè kan sọ wípé à ń pray fógun à ń champion ogun. I am not dense. I'm not me. He's a stupid person. I'm not an idiot. I know what is war, and I will never pray or preach for war. Ṣùgbọ́n ibẹ̀ ni wípé kó má délẹ̀ ni tó bá kàn tiẹ̀ wá ṣẹlẹ̀ pẹ́kẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ká wá give order pé gbáùn kò sóúnjẹ tó gbọ́dọ̀ wọlé Yorùbá mọ́ wàhálà bẹ́ẹ̀. Immediately tẹ́ bá ti gbọ́ àwọn ọmọ Yorùbá tó ní iṣu sínú ilé iṣu tó yẹ kí wọ́n tà ní 5,000 wọ́n sọ di 20,000 immediately if care is not taken kóṣù kan tó parí iṣu tó ń tà ní 5,000 wọ́n tà ní 100,000 mọ̀ ọ́n kò tẹ̀ wá ní símọ̀ mọ̀ wá ní rírà mọ́ wàhálà bá everybody nìyí. Mò ń sọ ilé ìṣu yín ẹni tó bá létí ni kò gbọ́. I will keep on telling you tó bá wù yín ẹ sọ pé mo wà báyìí gọ́tìrì bẹ́ẹ̀ ṣe máa ń sọ tó bá wù yín ẹ sọ pé bí ló ń pa mí tó bá ebi ń pa mí báyìí mo ń fi ebi mọ́nú mo fi ń sọ̀rọ̀ ebi ó ń pa mí ṣùgbọ́n mo ń fi ebi yẹn mọ́nú mo fi ń kéde fún yín bí wọ́n bá yá pásítọ̀ náà máa sọ pé lọ́jọ́ dé à ń sọ nípa tèmi pé ọmọkùnrin yìí máa kígbe tó ó máa sọ nípa tiẹ̀ ó máa kéde etí yín ò di. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.